ẹ káàsán gbogbo ilé o season ìwà ló ń kí yín báyìí ara ń ta ṣe ń sọ pé a fẹ́ gbòmìnira rẹ̀ àwọn ìjọba torí alàgbà tẹ́ ń rí Oriyomi Hamzat à ń gbọ́ pé wọ́n ti gbé lọ sí Àbújá torí ọ̀rọ̀ tó ń sọ lórí ọ̀rọ̀ ti Adedoyin tó ń ṣàn rí pé àwọn ẹbí Adedoyin wọ́n láti rí kí wọ́n lè kí àwọn adájọ́ kí wọ́n dájọ́ yẹn kí láti fi dúró ti àwọn màmá àti bàbá ọmọ tí wọ́n pa yìí ṣọ́rọ̀ mi yẹn ẹ jẹ́ kí n sáré wo kíní yẹn mo fẹ́ wo kí n tó kúrẹ̀ máa mo ń bọ̀ mo kàn fẹ́ wo ni mo fẹ́ sáré ṣàlàyé fún yín ni ẹ má bínú mo kàn fẹ́ rí i pé ọ̀rọ̀ yẹn kó já gara díẹ̀ àmọ́ ẹ máa gbọ́n tó máa sọ mi ò ní sọ̀rọ̀ púpọ̀ jù lórí ẹ̀ but mo kàn fẹ́ ká kàn fi tó gbogbo wa kó kàn yé wa náà ni pé nǹkan báyìí ló ń lọ o ohun báyìí ló tún ṣẹlẹ̀ o àwọn ìjọba mujẹmujẹ wọn ò fẹ́ ká tiẹ̀ sọ nǹkan kan rárá wọn ò fẹ́ kí a tiẹ̀ sọ dò lórí tí ó ń lọ bẹ́ẹ̀ ilẹ̀ wa dẹ̀ náà wà lórí ẹ̀ àwọn ọmọ nílẹ̀ ní ẹ̀tọ́ láti kò dìgbà tá a bá béèrè ẹ̀tọ́ láwọ́ èèyàn kankan tó pé a fẹ́ sọ̀rọ̀ àwa máa sọ pé wọ́n ṣe wá gbé alàgbà Oriyomi Hamzat yìí lórí ọ̀rọ̀ tó sọ mi ò rò pé ó bá mu kí lè rí sí ẹ̀yin ọmọ káàrọ̀ oòjíire báwo lè ṣe rí ọ̀rọ̀ yẹn o ìyẹn ni mo ní kí a fi tó yín létí bẹ́ẹ̀ yẹn pé ká fi mọ ohun tó ń lọ o torí báwo náà ṣe máa ṣe tó máa lọ gbé arákùnrin torí ọ̀rọ̀ tó ń sọ ọ́n ní ẹjọ́ ẹ̀ ti pọ̀ jù ẹ̀ náà ẹ gbọ́ ohun tó ń sọ ń sìn ẹ gbọ́ efetisi. Oriyomi Hamzat lórúkọ mi gbé ọmọ Nàìjíríà mo kí yín o nílẹ̀ yìí àti lókè òkun ẹ̀ ń wò mí pé ẹ sì ń gbóhùn mi bẹ́ẹ̀ ni ohùn mi lẹ̀ ń gbọ́ ojú mi lẹ̀ ń rí ṣùgbọ́n bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo ti wà lọ́dọ̀ ọlọ́pàá o iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti wá gbé mi àwọn SIB àwọn ni wọ́n gbé mi tí wọ́n fà mí lé FIB lọ́wọ́ kí ni mo ṣe nítorí ọ̀rọ̀ Adédoyin wọ́n nítorí pé wàhálà tèmi pọ̀ lórí ẹ̀ Adédoyin kọ̀wé sáwọn làwọn ṣe gbé mi lápá ìyáká láti Ìbàdàn mo ti wà l'Ábùjá báyìí o ní tó jẹ́ kí n ṣe léyìí ni pé àmọ́ tó lè ṣẹlẹ̀ nígbà tá a ṣèjọba nígbà tá a dáràn tá a sì pànìyàn mo rò pé civil matter lọ́rọ̀ Adédoyin àtẹ̀tí lọ court mo dẹ̀ ti jàre bọ̀ kódà wọ́n ní kó fún mi lówó kí n gbowó lọ́wọ́ rẹ̀ torí pé wọ́n jàre wọ́n dẹjọ́ ẹ̀ nù ṣùgbọ́n síbẹ̀ àwọn iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà wọ́n tún ti gbé mi wà lákàtà wọn báyìí tó jẹ́ kí n máa sọ eléyìí ni pé àmọ́ tó lè ṣẹlẹ̀ o àmọ́ tó lè ṣẹlẹ̀ o àmọ́ tó lè ṣẹlẹ̀ mo tún tẹnu mọ́ àmọ́ tó lè ṣẹlẹ̀ ṣùgbọ́n tí mo bá padà dé mo fi gbogbo ẹnu sọ pé tí mò ń ṣe mi ní filẹ̀ láéláé bí mo dẹ̀ ṣe ń lọ ságọ́ wọn tí mo wà pẹ̀lú wọn báyìí ẹ̀ lè má mọ̀ kù tí mo wà bóyá wọ́n ń fìyà jẹ mí lọ́wọ́ bóyá wọ́n ń tọ́jú mi lọ́wọ́ bóyá wọ́n ń pò mí fún pọ̀ lọ́wọ́ ṣùgbọ́n bí mo ṣe rí ní kí n tó lọ apá mi pé o ẹsẹ̀ mi pé o nǹkan kan ò ṣe mí o bẹ́ẹ̀ ni kò sáìsàn kankan lára mi àti ẹ̀ẹ́dọ́gbọ́n fi nǹkan sóúnjẹ fún yàn àádọ́gbọ́n fi nǹkan sínú ilé tá a bá fìyàn sí ló jẹ́ kí n ṣe gbogbo eléyìí kí n tó lọ ayé ti kúrò láyé ẹpá díẹ̀díẹ̀ ayé ti kúrò láyé ẹyọ ọgbé Oriyomi Hamzat ò sì ṣe é yọ gbé gbogbo ẹ̀yin olólùfẹ́ Oriyomi Hamzat jákèjádò àgbáyé Oriyomi Hamzat ti wà ní àkàtà àwọn ọlọ́pàá nítorí pé wọ́n ní kí ló kàn mí lórí ikú Timothy kò yẹ kí n dá sí ọ̀tán òjò bá lọ wọ́n ní mo ti dá sí ikú Timothy mo ti pariwo Adédoyin jù mo ti tú àṣírí Adédoyin làwọn ọlọ́pàá gbé mi fún kí ló dé tí mo lọ ilé ẹjọ́ ìjọba Mósè ní àbólówó àbọ́lọ́lá kan èèyàn ọmọ Nàìjíríà mo mọ̀ wípé Ọlọ́run ń bẹ lẹ́yìn olódodo Oriyomi Hamzat lórúkọ mi o I still remain myself and I will never once again I will never change from whom I am ntọ́lọ́run dá mi mọ́ tọ́lọ́run pè mí ntọ́ lò mí fún ni màá máa ṣe eléyìí ò lè pa mí lẹ́nu mọ́ o àyàfi ṣùgbọ́n tí mo bá sì wà lókè ìpẹ́ bí màá ṣe nìyẹn mo sọ fún yín ni o Oriyomi Hamzat mo ti wà lákàtà àwọn ọlọ́pàá tí wọn náà bá nífẹ̀ẹ́ òdodo tó sí nínú àwọn tó fẹ́ kí wọ́n pa Timothy sóòtẹ́ẹ̀lì Adédoyin gbé wọn náà máa ṣe àpòsí gẹ́gẹ́ bó ṣe ń wò
jẹ́ kẹ́ni tí ò tí ì gbọ́ ó gbọ́. so òun lẹ ti gbọ́ yẹn o. Oriyomi Hamzat lórúkọ mi pé ọmọ Nàìjíríà. mo ní kí n complain yẹn fún yín ni òun lẹ ti gbọ́ yẹn o. Let's talk about this viral video. Have you all seen it? It's a fight between a passenger. ṣe báyìí náà mi ò fẹ́ kí ó da nǹkan pọ̀ mọ́ nǹkan ń bọ̀ fún mi ń ṣẹ́jú kan ń bọ̀ mo fẹ́ ṣe báyìí òun wá dà ẹ má bínú o. máa gbé padà wá sí ẹ ṣàmúsùlù fún mi so mo kàn fẹ́ kó fi wá mo kàn fẹ́ kí n kó lè wọlé ni so ibi tá à ń lọ nìyẹn o ibi tá à ń lọ òun ni àti dé yẹn olórí ọ̀rọ̀ ti Oriyomi Hamzat ń bọ̀ ẹ jẹ́ tún gbé síta lẹ́ẹ̀kan sí torí ọ̀rọ̀ yìí pé kí wọ́n ṣe bẹ́ẹ̀ yẹn sí arákùnrin tó ń gbé òótọ́ jáde lórí ọ̀rọ̀ Timothy wọ́n dẹ̀ Adedoyin ó wá rányàn ó ti jẹ̀bi ní ilé adájọ́ o òun ló gbé ẹjọ́ lọ sí ilé adájọ́ o ó ti jẹ̀bi o ẹ wá wo ohun tó tún wá ń ṣe báyìí a lè ní ká kéde ta fún gbogbo wa káwa náà ká mọ̀ ẹ jẹ́ ká mójútó ọ̀rọ̀ yẹn o àwa ọmọ káàrọ̀ òjìrì mò ń bọ̀ mo kàn tún fẹ́ lẹ́ẹ̀kan sí kẹ́ gbọ́ fúnra yín lẹ́ẹ̀kan sí kẹ́ fúnra yín gbọ́nà kẹ́yìn náà gbọ́ bọ̀. bọ̀ ṣe máa gbọ́ fúnra yín lẹ́ẹ̀kan sí ó ṣe sórí ètò ẹ̀ àmọ́ torí pé ká lè sọ̀rọ̀ lórí ẹ̀ díẹ̀ èmi náà bá ní pé kí n fi gbólóhùn kan àbí méjì sí ọ̀rọ̀ ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí. Oriyomi Hamzat lórúkọ mi pé ọmọ Nàìjíríà mo kí yín o nílẹ̀ yìí àti lókè òkun ẹ ń wò mí pé ẹ sì ń gbóhùn mi bẹ́ẹ̀ ni ohùn mi lẹ̀ ń gbọ́ ojú mi lẹ̀ ń rí ṣùgbọ́n bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo ti wà lọ́dọ̀ ọlọ́pàá o iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti wá gbé mi àwọn SIB àwọn ni wọ́n gbé mi tí wọ́n fà mí lé FIB lọ́wọ́ kí ni mo ṣe nítorí ọ̀rọ̀ Adedoyin wọ́n nítorí pé wàhálà tèmi pọ̀ lórí ẹ̀ Adedoyin kọ̀wé sáwọn làwọn ṣe gbé mi lápá ìyáká láti Ìbàdàn mo ti wà l'Ábùjá báyìí o ní tó jẹ́ kí n ṣe léyìí ni pé àmọ́ tó lè ṣẹlẹ̀ nígbà tá a ṣèjọba nígbà tá a dáràn tá a sì pànìyàn mo rò pé civil matter lọ́rọ̀ Adedoyin àtẹ̀tí lọ court mo dẹ̀ ti jàre bọ̀ kódà wọ́n ní kó fún mi lówó kí n gbowó lọ́wọ́ rẹ̀ torí pé mo jàre wọ́n dẹjọ́ ẹ̀ nù ṣùgbọ́n síbẹ̀ àwọn iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà wọ́n tún ti gbé mi mo wà lákàtà wọn báyìí nítorí jẹ́ kí n máa sọ eléyìí ni pé àmọ́ tó lè ṣẹlẹ̀ o àmọ́ tó lè ṣẹlẹ̀ o àmọ́ tó lè ṣẹlẹ̀ mo tún tẹnu mọ́ àmọ́ tó lè ṣẹlẹ̀ ṣùgbọ́n tí mo bá padà dé mo fi gbogbo ẹnu sọ pé tí mò ń ṣe mi ní filẹ̀ láéláé bí mo dẹ̀ ṣe ń lọ ságọ́ wọn tí mo wà pẹ̀lú wọn báyìí ẹ̀ lè má mọ̀ kù tí mo wà bóyá wọ́n ń fìyà jẹ mí lọ́wọ́ bóyá wọ́n ń tọ́jú mi lọ́wọ́ bóyá wọ́n ń pò mí fún pọ̀ lọ́wọ́ ṣùgbọ́n bí mo ṣe rí ní kí n tó lọ apá mi pé o ẹsẹ̀ mi pé o nǹkan kan ò ṣe mí o bẹ́ẹ̀ ni kò sáìsàn kankan lára mi àti ẹ̀ẹ́dọ́gbọ́n fi nǹkan sóúnjẹ fún yàn àádọ́gbọ́n fi nǹkan sínú ilé tá a bá fìyàn sí ló jẹ́ kí n ṣe gbogbo eléyìí kí n tó lọ ayé ti kúrò láyé ẹpá díẹ̀díẹ̀ ayé ti kúrò láyé ẹyọ ọgbé Oriyomi Hamzat ò sì ṣe é yọ gbé gbogbo ẹ̀yin olólùfẹ́ Oriyomi Hamzat jákèjádò àgbáyé Oriyomi Hamzat wà ní àkàtà àwọn ọlọ́pàá nítorí pé wọ́n ní kí ló kàn mí lórí ikú Timothy kò yẹ kí n dá sí ọ̀tán òjò bá lọ wọ́n ní mo ti dá sí ikú Timothy jù mo ti pariwo Adedoyin jù mo ti tú àṣírí Adedoyin làwọn ọlọ́pàá gbé mi fún kí ló dé tí mo lọ ilé ẹjọ́ ìjọba Mósè ní àbólówó àbọ́lọ́lá kan èèyàn ọmọ Nàìjíríà mo mọ̀ wípé Ọlọ́run ń bẹ lẹ́yìn olódodo Oriyomi Hamzat lórúkọ mi o I still remain myself and I will never once again I will never change from whom I am ntọ́lọ́run dá mi mọ́ tọ́lọ́run pè mí ntọ́ lò mí fún ni màá máa ṣe eléyìí ò lè pa mí lẹ́nu mọ́ o àyàfi ṣùgbọ́n tí mo bá sì wà lókè ìpẹ́ bí màá ṣe nìyẹn mo sọ fún yín ni o Oriyomi Hamzat mo ti wà lákàtà àwọn ọlọ́pàá tí wọn náà bá nífẹ̀ẹ́ òdodo tó sí nínú àwọn tó fẹ́ kí wọ́n pa Timothy sóòtẹ́ẹ̀lì Adédoyin gbé ìwọ náà máa ṣe àpòsí gẹ́gẹ́ bó ṣe ń wò ó jẹ́ kẹ́ni tí ò tí ì gbọ́ ó gbọ́. tó ohun rẹ ti gbọ́ yẹn o ọ̀rọ̀ rẹ ti gbọ́ yẹn ó ti sọ ń sìn
ọ̀rọ̀ ti sọra ẹ̀ ẹ jẹ́ ká mójútó ọ̀rọ̀ yẹn lóòótọ́ Oriyomi Hamzat ó jẹ́ ni mímọ̀ sí èmi náà a dẹ̀ máa ń wo àwọn ètò ẹ̀ ọ̀rọ̀ ti Timothy tí wọ́n pa sí inú ilé hòtẹ́ẹ̀lì Adedoyin ọ̀rọ̀ yẹn ó dẹ̀ ti ń tẹ̀lé ọ̀rọ̀ yẹn kódà Adedoyin gbé lọ sí ilé adájọ́ Adedoyin ó padà wọ́n ti sọ fún pé wọ́n sọ fún Adedoyin kó sanwó kó wá sanwó padà fún Oriyomi Hamzat so náà ẹ ti rí pé ọ̀rọ̀ pa àwọn ọlọ́pàá pé wọ́n tẹnu mọ́ kí ló kàn àwọn ọlọ́pàá kí ló kàn wọ́n nú ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó yẹ pé wà láàrin èèyàn kan sí èèyàn kan tí kò tàn mọ́ ọ̀rọ̀ ọlọ́pàá torí bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ ẹ jẹ́ ká mójútó ẹ jẹ́ àfojú sí níbi jù báyìí lọ a kàn ní ká fi tó wa létí ni ọ̀rọ̀ Oriyomi Hamzat ẹ ṣeun àádádúró báyìí ó dìgbà kan náà àtún máa rí yín bá sọ̀rọ̀ ẹ ṣeun ara tí à ń sọ rèé o ìjọba tábà máa gbélẹ̀ nígbà tábà máa gbéjọba lẹ̀ nílẹ̀ káàrọ̀ òjìrè nígbà tábà sì gbòòrò mìíràn wa irú àwọn kan báyìí àwọn ọlọ́pàá wọn máa mọ ìgbésẹ̀ tí máa gbé torí òfin tó wà ńlẹ̀ àwọn òfin tó wà ńlẹ̀ ń sìn nínú location 419 tá à ń pè ní Nàìjíríà àwọn òfin yẹn wọ́n lè pàṣẹ tó bá wù wọ́n lé wa lórí ìyẹn náà ń pè ní Decree 24 of 1999 wọ́n lè yí nǹkan tó bá wù wọ́n àwọn ò fẹ́ yàn ara ta ṣe ń lọ nìyí o tó àròjù báyìí lọ ẹ ṣeun ẹ bá a máa pé ètò ìbí bá ṣe rí season wà ló ń kí yín ẹ ṣeun a gbọ́dọ̀ mójútó ọ̀rọ̀ ìkárí pé wọ́n fi Oriyomi Hamzat sílẹ̀ ẹ ṣeun ó dìgbà kan náà.